tó ẹ̀yin ènìyàn wa a kú ọjọ́ méjì ọjọ́ mẹ́ta a kú bọ́jọ́jọ́ ti rí tó Elédùmarè ọba gógó ọba jíkẹ́ ọba jígẹ́ ọba fẹ́nifẹ́re ọba àjọ àpè agbẹnimọ́dẹ̀yìn afúnimọ́ṣẹ̀rẹ̀gún ọba lọ́gọ́lọ́lá ní ìlẹ́yẹ ọ̀gbọ̀gbọ̀ tí gbára àdúgbò abọ́gbọ̀gbọ̀ tí fi yọ ọmọ ẹ̀ náà fẹ́ ìbá obìnrin àwọn akáṣọ lérí mọ́rẹ̀ ẹ̀rú obìnrin bàbá tán yanyan ìbá yín o láàrín ògiri òkò dọwọ́ rẹ ilẹ̀ ọ̀gẹ́rẹ́ dọwọ́ rẹ ó ṣọwọ́ aláàárọ̀ lénìí ọjọ́ ajé kájé ó fi lé gbogbo wa àtàwọn olùwòran wa gbogbo àwọn olólùfẹ́ wa lórí ètò yìí lórí ìkànnì yìí kájé ó fi lé wọn sí gbogbo àní rí gbé sọnù bí ó ṣe bí ọmọ lágbára lọ́wọ́ Elédùmarè. Kí ni mo fẹ́ fàyọ lénìí? ọ̀rọ̀ kan súyọ láwọn apá ibì kan tábàwọ condition tí orílẹ̀-èdè Nàìjíríà wà lọ́wọ́lọ́wọ́ ẹ rí i pé ó ṣeni láàánú pé látìgbà tá a ti dá orílẹ̀-èdè sílẹ̀ iná mọ̀nàmọ́ná wà lára àwọn nǹkan tí wọn ò rí yanjú iná mọ̀nàmọ́ná wà lára nǹkan tí wọn ò rí yanjú eléyìí tó jẹ́ pé ó ń fa ìfàsẹ́yìn gan fẹ́tọ̀ ọrọ̀ ajé ṣùgbọ́n àwọn tó jẹ́ aṣáájú lórílẹ̀‐èdè yìí wọn kì í rí náà rí wípé kíní yẹn wà very very important pé in tó yẹ kí wọ́n rún apá kí wọ́n agbára lé lórí ni kàn fi tipátipá ṣe lọ́rọ̀ mọ̀nàmọ́ná wọn ò rí eléyìí tó mú ìfàsẹ́yìn bá orílẹ̀‐èdè yìí ọ̀pọ̀ gbà láwọn èèyàn ti mú oríṣiríṣi àbá wá mo rántí pé láyé Jonathan propose wípé kí wọ́n ta mọ̀nàmọ́ná wọ́n dẹ̀ ta ń gbà yẹn so àwọn tó ra àwọn ọmọ onílùú ló pọ̀ jù náà àwọn tó ra iná mọ̀nàmọ́ná ibẹ̀ láti rí Ìkẹjà electric tó jẹ́ pé wọ́n dẹ̀ pàdé lékè lónìí àdọ́nà a ní Èkó disco a ní IBDC Ìbàdàn wọ́n sá pé báyẹn Enugu kankan àwọn olùkàkùsà handle bíi state mẹ́ta mẹ́rin káàkiri but lénìí ìjẹ́ iná mọ̀nàmọ́ná ìjọ yí padà kúrò nípò tó wà látẹ̀yìnwá ìdí nìyẹn tí gbogbo nǹkan fi ń wọ́ lura wọn kò wá sínú àwọn ìjọba yẹn tó mú ọ̀rọ̀ náà lọ́kùnkúndùn even nígbà tí bàbá Bọ́lá Ahmed Tinubu tí wọ́n ń bọ̀ àdéhùn tí wọ́n ṣe ni pé iná Nàìjíríà tí àwọn ò bá rí tán lọ́dún mẹ́rin táwọn bá padà wá láti wá seek fún re-election káwọn èèyàn mọ́ dìbò fáwọn bọ̀rọ̀ rí bẹ́ẹ̀ mọ́ lénìí a rí pé bàbá yẹn gbìyànjú lórí ọ̀rọ̀ náà ó ṣe wàhálà ṣùgbọ́n nígbà tó wọlé pátá táwọn gbé àwa tá tètè rí pé wọ́n máa kùnà apariwo pé pátá tẹ́ gbé yẹn kò sọgbọ́n tẹ́ fi ní kùnà because ẹgbẹ́ máa ń ọmọ Ìbàdàn yìí Pẹ́kúlẹ́ Mercy Adébáyọ̀ òun náà fún ní minister for power ìgbà tó dẹ̀ débẹ̀ iṣẹ́ tá a rò pé ó máa ṣe ni wípé ó máa ṣiṣẹ́ gan wá kọ́kọ́ wá kí ni problem tí náà Nàìjíríà ò fi tàn bọ́n mo rí pé máa yẹn ò sọ̀rọ̀ bí problem Nàìjíríà ọ̀rọ̀ bó ṣe fẹ́ generate income ni wọ́n wá wọ́n dẹ̀ struggle lórí bó ṣe fẹ́ generate income but at the end of the day owó tí wọ́n inflation tó gorí owó náà dè ní yìí kò sádùúgbò tẹ́lẹ̀ ti sọ pé iná Nàìjíríà stable títí tásìkò táwa yìí everybody come manage to the extent that ní Christmas day àwọn èèyàn ló ná títí tó fi di New Year láwọn àdúgbò kan nílùú Èkó ń bí àti ní Ogun State even in Ọ̀ṣun State nígbà tí mo dé Ọ̀ṣun State wọn ló ná láti January 1 títí tó fi di January 3 tí mo kúrò nípínlẹ̀ Ọ̀ṣun mo wá wò pé kí ni ìjọba Nàìjíríà ń wò kí ni ìṣòro tí Nàìjíríà ní tí wọ́n rí escalate dè ní kò tí ì sẹ́nibọ́ọ̀lù tó lè bọ́ta kó sọ fún wa pé problem tí Nàìjíríà ní òun rèé everybody sáà ń dọ́gbọ́n tó bá ti ṣèjọba tiẹ̀ tán wàá lọ ẹlòmínà dé òun náà dọ́gbọ́n tẹ́ ẹ bá wò nígbà tí bàbá Ọbásanjọ́ wà níjọba iná yẹn tiẹ̀ pọ̀ jù bàbá yẹn àti Àtíkù ní àwọn sáìn $16 billion kì í ṣe pé wọ́n ní wọ́n sáìn $16 billion everybody mọ̀ pé
owó yẹn jáde kúrò ní treasury Nàìjíríà. Dèní lórí ọ̀rọ̀ náà iná yẹn ò dúró. Iná yẹn làwọn kan àwọn onímọ̀ àwọn tó jẹ́ light tí wọ́n mọ̀ nípa ètò náà wọ́n jẹ́ kó yẹ wá pé $60 billion yẹn ó lè serve like 4 to 5 African countries láti ní iná for 35 years ní $60 billion tí wọ́n yíṣù jáde ní 2000 but now káwá rí pé iná Nàìjíríà yẹn kò tán. Àtíkù tiẹ̀ sọ bí kan point blank pé àwọn kówó yẹn jẹ nípa àwọn náà ni pé kò sí àwọn tí ẹ mọ nǹkan táwọn fi ṣe bọ̀ ṣe bá ṣe máa bá orílẹ̀-èdè lọ nìyí. Ṣé ẹ mọ̀ pé Àtíkù yẹn wà ní race lénìí tóun fẹ́ ṣe ìjọba orílẹ̀-èdè, aṣèrọ́gọ̀rọ̀ èèyàn ní orílẹ̀-èdè tí wọ́n ń tẹ̀lé. Nǹkan tó jọ mí lójú jù nìyẹn, ó jọ èmi lójú. Àwọn tí wọn ò rí nǹkan kan ṣe, wọn ò rí nǹkan kan tọ́ka sí pé kí ni achievement wa ní government wa for good 8 years, wọn ò rí nǹkan kan tọ́ka sí wọn àtọ́básanjọ́. Tá a bá sọ̀rọ̀ owó làwọn mú GSM wá, GSM tí Benin Republic ti ń lò káwa tó lò, GSM tí wọ́n ní gẹ́gẹ́ bí àhesọ ọ̀rọ̀ tá à ń gbọ́ wípé Abacha ti sáìn yẹn sórí tébù ẹ̀kọ́ tó kú. Òun làwọn méjèèjì fi ń proud dọ́là. Tẹ́ bá pàtíkù jókòó sí pé kó wá ṣe manifesto lórí next election tá a fẹ́ ṣe, yóò mọ̀ sọ pé gọ́ọ̀mẹ̀ntì àwọn ló ṣe GSM tó ń rí ká nìyẹn. Kẹ́lẹ́ mọ́bí tí wọ́n bá yí orílẹ̀-èdè jẹ́ dé, ìyẹn wà lára àwọn nǹkan tó jẹ́ pé ó fún wa. So ìdí nìyẹn àwọn á wò pé ọgbọ́n wo la fẹ́ dá tí ìlú yìí fi fẹ́ dá. Òun ló mú Yorùbá máa sọ pé àwa ò ṣe mọ́. Kẹ́lẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ ẹ̀dá ní òun ni tó lè jẹ́ kí ìrìnàjò yẹn bẹ́tà, because data ti wà ní orílẹ̀-èdè yìí à ń rí DG NEPA, à ń rí DG ọlọ́pàá, à ń rí DG gbogbo parastatus, à ń rí ti NEPA rí. Kò tí sí in the whole Nigeria kí wọ́n present ẹnìkan pé eléyìí ni DG NEPA, òun ni mójútó NEPA àgbọ̀ rí. Torí ẹ mọ̀ pé tá a bá máa àásọ òkò pa ni. Ó wà lára nǹkan tó kó bá Adélabú Pakulemesi, ó wà lára nǹkan tó kó bá pẹ̀lú àwọn promises tó ṣe nígbà tẹ inflate tẹ increase owó tẹ inflate owó tẹ hike price iye owó ná per kilowatt tá ń lò. Iná yẹn wà tó stable dè ní ẹ̀dẹ̀ ń gba owó yẹn lọ́wọ́ ọmọ orílẹ̀-èdè. IBDC àgbẹ̀nàgbọ́rúkọ Ìbàdàn Electric òun ló worst jù lágbègbè, gbogbo àwọn tó ń lò lágbègbè everybody wọn kan ẹjí káwọn èèyàn sọ̀rọ̀ ń pa ẹ̀. Very poor service, very poor service. Iná tán mú wá current ẹ̀ tún low, ó low to the extent that kò lè gbé ordinary iron, kò lè gbé iná, ò lè gbé, kò lè dá freezer tó ń lo inverter, kò lè gbé. Ẹni tó bá fẹ́ lo ná ní orílẹ̀-èdè ilé nìí ó gbọ́dọ̀ plan ẹ̀ mọ́ kó lo solar. Tó o bá ti lo solar kán bẹ́ẹ̀ ṣe inverter solar gbàgbé, o ò lè lo ná tó o bí ẹ. So gbogbo hospital sì wọ́n ti, àwọn private hospital mò ń sọ wọ́n ti go into inverter solar. Débi pé ìṣẹ́sẹ́lẹ́sì fún ara ẹ̀ láti announce before ká tó parí ọdún tó kọjá lọ yìí pé Aso Rock wọ́n gbọ́dọ̀ lọ fi solar sí inverter. Ọ̀nà fi rán Aso Rock lénìí nígbà tọ́rọ̀ náà ò yé àwọn náà mọ́. So anybody lórílẹ̀-èdè máa ní intention pé iná ń bọ̀. Ibi tí mò ń wá lọ rèé, kí nìdí tí wọ́n ṣe fẹ́ gba tax tẹ̀ ẹ fẹ́ gbà? Torí ẹ̀ mò ń sọ a lot of people lórílẹ̀-èdè yìí adákẹ́ àwòrán wọn máa parọ́ pé economy wa máa dáa. Ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ wọn kí náà fẹ́ fi adúrú owó rọ̀gùnrọ̀gùn tẹ́ ẹ fẹ́ máa charge àwọn èèyàn ní tax lọ́dún yìí, kí lẹ fẹ́ fi ṣe fún wa? Ó yẹ kí àdéhùn wà láàrin wa àti ìjọba so that everybody á lè mọ ibi tá à ń lọ. Kò ní jẹ́ pé ẹ gbowó yìí tán akẹ́gbọ́ pé nìkan tó ti dolówó ti di multi-billionaire, trillionaire. Nǹkan tó tojú sí mi nìyẹn lédè tó mú mi ṣètò tí mò ń ṣe yìí. Kò convenience fún mi láti ṣètò yìí nítorí pé
mo ní iṣẹ́ tí mo fẹ́ ṣe tó wà lórí tébù mi but nǹkan kan wà tó sà ń disturb brain mi. màá gbé fídíò kan wọlé sí tẹ máa wò kẹ́ wo bí arákùnrin yẹn bó ṣe ń sọ̀rọ̀ àtìpè tó ń ṣe ẹ wò ó. lórí ibú tẹ́ni ká lọ mọ́ san táàsì àwa láti lọ fowó ara wáyà báyìí ọ̀làdúgbò òun là ń tú ẹ rí wáyà nìyẹn ẹ̀yin olórí ibú ẹni ká mọ̀ san táàsì ẹ rí wáyà ni mò ń tú yìí láì ṣe pé mo kọ́ electrician ẹ rí ìyá ń jẹ wá ẹ rí látàárọ̀ mo ti lọ gé òpó gbogbo ọwọ́ mi ti ya ẹ wò báyìí ẹ lọ́wọ́ bó ṣe rí bí ọwọ́ náà kí ẹ wá ìsì gbogbo ẹ̀yin olórí ibú tẹ́lẹ̀ pé ká máa san táàkì yẹn ṣé bẹ́ẹ̀ ṣe ń ra wáyà ní UK àbí US tẹ́ ń gbére ẹ fọjọ́ ọlọ́jọ́ lọ ni ẹ̀ ní jèrè ẹ̀yin olórí burúkú yìí ẹ wá ìsì. ṣé ẹ gbọ́ nǹkan tó ọmọkùnrin yẹn sọ? ṣé ẹ gbọ́ nǹkan tí ọmọkùnrin yẹn ń sọ? pẹ̀lú gbogbo ẹ̀ náà kò padà sí náà ni àwa náà la máa wá owó lọ́wọ́ ara wa tá a máa fi ṣètò náà tá a bá kọ́lé. kò síbi tẹ́ fẹ́ lọ lábẹ́ ọ̀run Nàìjíríà yìí tẹ́ bá gbà pé ẹ fẹ́ lò náà ẹ máa ní láti ṣe wáyà kẹ̀dẹ̀ rí póòlù fúnra yín lẹ́fi lè rí náà lò. lẹ́yìn ìgbà tẹ́ bá ṣe yẹn tán àwọn tó máa fún yín níná ṣe máa wá wọn á tún wá dúró láti gba iná lọ́wọ́ yín gba owó lọ́wọ́ yín ká tó lè supply yín níná. area yẹn everybody ti ní problem. now kíní kan ṣẹlẹ̀ lánàá tí mò ń wò kíní kan ṣẹlẹ̀ lánàá tí mo rí online tó ó bà mí nú jẹ́ gan-an. mo wá rí ọmọ president Nàìjíríà Ṣèyí Tinubu. Ṣèyí wá ń kọjá láàrin àwọn èèyàn àwọn governors àwọn dignitaries lórílẹ̀‐èdè yìí wọ́n wá ń dìde fún Ṣèyí ọmọ bàbá Bọ́lá Ahmed Tinubu. òun náà nẹ́gbàdàbálẹ̀ wọn bó ti jẹ́ pé òun náà ń tẹ̀ mí ní kò tẹ kò respect wọn o bọ̀ gbogbo wọn wá ń gbé sàdákàtà fún wọn ó dìde ní ẹ̀ẹ́rì Ganduje gan dìde lórí ìjókòó tó wà láti bọ Ṣèyí lọ́wọ́. àwọn ibi tá a ti kùnà rí lórílẹ̀‐èdè yìí a prepare ọ̀la fórílẹ̀‐èdè yìí tí wọ́n ń prepare fórílẹ̀‐èdè yìí ní ìparun because ọmọdé ni Ṣèyí kí àbọ̀wò lẹ́fẹ́ kí Ṣèyí ó fún orílẹ̀‐èdè yìí lọ́la nígbà tí bá ń tì wò yìí gba oríyìn iṣẹ́ tí wọn ò ṣe. gbogbo yín fún ní oríyìn pé ó jẹ́ ọmọ first person orílẹ̀‐èdè yìí ẹ̀ ń dìde fún ẹ̀ ń tẹríba fún ẹ̀ ń ṣe kudos fún meanwhile ìjọba bàbá ẹ̀ ò tí ì ṣàṣeyọrí. ìyẹn èyí tó ń portrait ní fún ọjọ́ ọ̀la orílẹ̀‐èdè yìí ní failure because àwọn náà máa rí pé opportunity ní fáwọn lọ́la láti handle country yìí láì deliver. nígbà tí situation orílẹ̀‐èdè bá wà lọ́wọ́ bàbá èèyàn tí ò rí yanjú kò rí bàbá tó bí ò rí orílẹ̀‐èdè yanjú ẹ̀ wá ń gbóríyìn fọmọ. ibi tá a ti invite failure sínú ayé wa lórílẹ̀‐èdè yìí nìyẹn. àwọn èèyàn wá ń dìde fún Ṣèyí wọ́n fẹ́ lè lọ fẹnu gún gbogbo kínní yìí ibi tá a ti ń rí failure yìí nìyẹn. ó mẹ́ pé owó la mọ̀ owó àtìpó ààrẹ reason tó fi yẹ kí Nàìjíríà ò bẹ́tà ààrẹ reason tó fi yẹ ká mójútó àwọn nǹkan tó yẹ ká mójútó lórílẹ̀‐èdè yìí. torí ẹ̀ mo ṣe ń fi gbogbo àkókò àti ìgbà mi pé àwọn ọmọ ìyá mi lórílẹ̀‐èdè tó jẹ́ ọmọ Yorùbá wípé gbogbo agbára tẹ́ bá ní gbogbo tẹ́ bá lè sà nílé ayé yín láti fi kún apá yín ẹ jẹ́ kórílẹ̀‐èdè Yorùbá bọ́ sí i ká má bàa ju ẹ̀bùn tọ́lọ́run fún àwa ká má bàa jù nù ká lè rí lò fún orílẹ̀‐èdè bàbá wa. èmi ò ní sọ jù báyìí lórí ìkànnì yìí lénìí torí pé ààyè ọgbà mi púpọ̀ mo squeeze time ni láti ṣètò yìí. èmi ni ti yín tòótọ́ Bàbá Àṣà. ¿Cómo